Ọ̀kan lára àwọn olùkọ́ tí àwọn afẹ̀míṣòfò tí wọ́n jí kó ní abúlé Yàwótà ní àti Àwórò Ẹ̀ṣẹ́lẹ̀ níjọba ìbílẹ̀ Oríire ìyún lábẹ́ ìlú Ògbómọ̀ṣọ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ nígbà tí wọ́n wọ iléèwé mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ tán kó olùkọ́ àti akẹ́kọ̀ọ́ rẹpẹtẹ. Ọ̀kan lára àwọn olùkọ́ tó wà lára àwọn tí wọ́n jí kó ìyún ọ̀gbẹ́ni Zaccheaus Ọlátúndé ó mà ti tú àṣírí ńlá, àṣírí tí ọkùnrin náà tó sì tú ó ti dá awuyewuye ńlá sílẹ̀, èyí tó jẹ́ kí àwọn èèyàn máa sọ pé ìjọba Nàìjíríà ó dàbí pé wọn àfẹ́ sòótọ́ ọ̀rọ̀ o, pẹ̀lú bọ́n ṣe sọ pé àwọn làwọn lọ gba àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ náà sílẹ̀ lébi páwọn tó pa àwọn afẹ̀míṣòfò. Ṣùgbọ́n tán ní nǹkan tí olùkọ́ yìí ń sọ ó ti fẹ́ máa takò wọn o, ó sì ti fẹ́ máa fi hàn pé irọ́ pátápátá gbu ìní àwọn ìjọba ni wọ́n ń pa. Ẹ rántí pé ọjọ́ 15 nínú oṣù karùn-ún ọdún tá a wà yìí, the 15th of May 2026 ìní àwọn afẹ̀míṣòfò náà ni wọ́n jí àwọn akẹ́kọ̀ọ́ bíi 39 39 school pupils gbé, tó sì jí olùkọ́ bíi 7 gbé kó tó di pé wọ́n dùnbù ọ̀kan nínú wọn ní Tinubu ìyẹn Michael Oyedokun, tó sì tó dùnbù ìkejì tó ń pè ní Deacon ìyẹn Diakoni tó ń dùnbù tiẹ̀ náà. Ṣùgbọ́n lọ́jọ́ 10 nínú oṣù keje ọdún yìí ìyẹn ọjọ́ Ẹtì tí í ṣe Friday ọ̀sẹ̀ tó kọjá ìní ìròyìn ayọ̀ ló jáde fún gbogbo ọmọ Yorùbá tòótọ́ nígbà tí ìjọba tó kéde páwọn ti gba àwọn olùkọ́ àti àwọn akẹ́kọ̀ọ́ náà sílẹ̀. Àwọn ti gbà wọ́n sílẹ̀ láyọ̀ àti àlàáfíà o, kò sì sí owó táwọn san fún àwọn afẹ̀míṣòfò. Kódà wọn láwọn tó pa àwọn afẹ̀míṣòfò àwọn sì rí 8 kó nínú wọn. Ṣùgbọ́n ṣá o, nínú ìfọ̀rọ̀wérọ̀ tí Zaccheaus Ọlátúndé ṣe inú ti tú àṣírí wípé àwọn afẹ̀míṣòfò náà wọ́n tú àwọn sílẹ̀ ni o, wọ́n sì ní wọ́n júwe ọ̀nà fáwọn láti lọ pàdé àwọn agbófinró tó wá tẹ́wọ́ gba àwọn ni. Nínú ìfọ̀rọ̀wérọ̀ tí Zaccheaus Ọlátúndé ṣe inú ìjẹ́kọ̀dì mọ̀ pé àwọn táwọn jẹ́ ọkùnrin nínú àwọn tó jí kó ó ní níṣe ni wọ́n di àwọn lọ́wọ́ lẹ́sẹ̀ tó fi nǹkan dí àwọn lójú. Bẹ́ẹ̀ inú ní ìdí tó fi dùnbù Michael Oyedokun ni pé nígbà tí wọ́n kó àwọn dẹnu igbó lọ́jọ́ àkọ́kọ́ wọ́n ní kí gbogbo àwọn kó fóònù àwọn wá, ṣùgbọ́n tí Michael Oyedokun fi fóònù ẹ̀ lẹ̀ ó ní bá ṣe wá rí fóònù lápò ẹ̀ eléyìí ló bí wọn tó fi lọ dùnbù ẹ̀. Bẹ́ẹ̀ ló ní Deacon tí wọ́n dùnbù ìyún Diakoni kejì tó jẹ́ olùkọ́ kejì tá dùnbù lọ́jọ́ Sunday àkọ́kọ́ ní oṣù kẹfà. Wọ́n nítorí pé ìjọba fẹ́ gbìyànjú láti kọlù wọ́n inú jẹ́ kan pa á láti dẹ́rù ba ìjọba. Bẹ́ẹ̀ ni Zaccheaus Ọlátúndé ní lọ́jọ́ tí wọ́n fẹ́ tú àwọn sílẹ̀ wọ́n ní níṣe ni wọ́n sọ fáwọn pé káwọn máa dúpẹ́ o, nítorí pé ìdí táwọn fẹ́ tú àwọn sílẹ̀ àwọn àti ìjọba ti yanjú ọ̀rọ̀, ìjọba ti kó àwọn mọ̀lẹ́bí àwọn àti páwọn náà fẹ́ fi wọ́n sílẹ̀. Bẹ́ẹ̀ ló ní wọ́n júwe ọ̀nà fáwọn, kódà onígbà wọ́n júwe ọ̀nà wọn tó ní àwọn yóò kọjá odò méjì káwọn tó pàdé àwọn agbófinró. Ọ̀rọ̀ tí Zaccheaus Ọlátúndé tú yìí tó sì tó jẹ́ kó di mọ̀ pé àwọn afẹ̀míṣòfò náà mùsùlùmí tó ń kírun dáadáa, tó ń kírun déédéé, tó tún ka Kùránì ni wọ́n, ó ti dá ariwo sílẹ̀ o. Bẹ́ẹ̀ làwọn èèyàn sọ pé àwọn wá ní ìjọba ń sọ pé àwọn lọ kojú inú igbó táwọn pa tó bá jẹ́ pé àwọn afẹ̀míṣòfò náà ló tú àwọn olùkọ́ àti akẹ́kọ̀ọ́ náà sílẹ̀ tó júwe ọ̀nà tó jẹ́ pé àwọn sójà kan lọ dúró sẹ́yìn odò láti gbà wọ́n sílẹ̀. Wọ́n ní a jẹ́ pé ọ̀rọ̀ yìí ó ta kókó ju nǹkan tí ìjọba Nàìjíríà tó ń sọ.